Daddy mo fẹ́ kẹ́ ṣàlàyé nǹkan tó ń jẹ́ ìfẹ́. I didn't feel this was the right time for you to know. There is something I want to tell you. Do you know that I really love you? Love does not have anything to offer you other than pains. Mommy mi máa ń sọ fún mi pé ìfẹ́ ló burú jù. Stop saying that. Ìfẹ́ náà fi dálé ayé. Oh, keep on! Go try for yourself! Ẹ̀rì dáná ògùn bárátá. Eyín ẹ ló fi hùn mí o. Ẹ̀rìn dá lọ́mọ kò láàbùkún kẹ́tùn gbà. Sórí ká ní pé Ọlọ́run dá mi pẹ̀lú àwọ̀ tó wà lára ẹ̀yìn lọ́lọ́run fi dá mi ní. Wo ẹ̀rí ń bá màá jọ ẹ́ lójú o. Èmi ò ní gbèlú yìí mọ́. I'm in trouble. Trouble? What trouble? I'm pregnant. Why tó ṣe máa lóyún ṣé tó ṣe máa lóyún fún ìyẹn ni? Yes now. Kí ni nǹkan tó mọ̀ sọ mi báwo? Ṣoṣo tí mo ti yọ ni kí ló ṣe ẹ́? Are you alright? Ṣé o ti yọ mi? Are you alright? Pé ìfẹ́ burú. Ìfẹ́ dá kódà ọ̀dàn ìfẹ́ dàbí ọkọ rẹ ni téèyàn bá nífẹ̀ẹ́ gidi ìfẹ́ ọmọ àpààyàn lẹ́rìn. So any access sí ọmọ yẹn? Ẹgbẹ́jú ẹ̀ ṣe access nìkan mo ní GTB mo ní SNB mo ní UBA dédé náà àjọ máa ń wọlé ilé sọ́wọ́ mo lè wọlé mo lè jáde. Mi ò fẹ́ kí ìwọ àtọmọ mi kẹ́ get close in any way or else ọmọ mi ti ṣe iná bá ní kájú ẹ lọ. Ẹ bá mi mọ bí lẹ́tà yìí ṣe máa dọ́wọ́ ẹ̀rín. Ó yá ọmọ ẹ̀ ń jáde rárá ni. Ẹ bá mi kìlọ̀ fún ọmọ àbí ìpàbẹ́tẹ̀ bí. What your son against my daughter? Ṣé ọ̀tẹ̀ bá wà nìyẹn? Yes. Lẹ ṣe ń pariwo bí ajá dìgbòlugi nínú ọgbà mi. Àbí òótọ́ ni pé o mọ obìnrin yẹn? Yes, Daddy, very well. As a matter of fact, Daddy, ọmọ yẹn lóyún fún mi sá.